Ẹ káalẹ́, a kú ọdún òní, a kú ìyèdún, ẹ̀mí wa ó ṣọ̀pọ̀ ọdún láyé láṣẹ Olódùmarè ọba. Ẹ̀mí wa tó ṣe tọdún yìí yóò ṣe tẹ̀mí ìtọmọtọkọ. Ní wàrà wa tì torí pé ọdọọdún báyìí láàárọ̀ rógbó. Ẹ jẹ́ fi gòmí sójú, mo fẹ́ ka kọ́mẹ́ǹtì oníkálukú clearly. Wọ́n dàbí àwọn edwin rẹ̀ sí ayé àtijọ́. Mo nítorí pé ọdọọdún làárọ̀ rógbó, ọdọọdún làárọ̀ àwùsá, ọdọọdún báyìí làwọn ọmọ obì lórí àtẹ. Gbogbo wa ọdọọdún làámọ̀ wá, ọdọọdún làámọ̀ wà láṣẹ Olódùmarè ọba. Bá a ti ń kíra wa kú ọdún lónìí, nígbà tí ó bá ti tún fi di ọdún tí ń bọ̀ láṣẹ Olódùmarè ọba, àní wàrà wa tì lágbára Ọlọ́run, àní wàrà wa tì. Ẹ̀yin lẹ́mọ̀ wá tèlétèlé, àwa lẹ́mọ̀ bá tèlétèlé láṣẹ Olódùmarè ọba tó dá ayé tó dá ọ̀run. By popular demand mo ti wá create time báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè yìí pé kí ló dé tí mo Yorùbá ò tiẹ̀ kì í polówó product wọn, kí ló dé tí mo Yorùbá ò kì í sọ àwọn nǹkan tí wọ́n ní. Mo máa sọ màá ní mélòó la fẹ́ kànú eyín Adépèlé, ṣùgbọ́n lónìí mo kàn jókòó, mo kàn okay, let's go there, àbí let's go there. Ẹ jẹ́ kí n máa mú wá lẹ́yọ kọ̀ọ̀kan lónìí. Àwọn míì àti máa sọ pé iṣẹ́ ìmọ̀ Yorùbá ó wọ́n, wọn kì í níṣẹ́ kéékèèké. Okay, a ti gbọ́ ti yín. Níbo ni kí n ti bẹ̀rẹ̀? Let me start from the popular ìmọ̀ Yorùbá money oil. Oh my goodness, sacred money oil ìmọ̀ Yorùbá rèé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti rà á ni wọ́n ti testify sí pé iṣẹ́ ni, àṣírí ni. Ta ní òrèlè lọ́wọ́ ẹ̀ tí wọ́n sọ pé oògùn ni? Oògùn kọ́, àṣírí ni my brothers, àṣírí ni, kì í ṣoògùn. So tó bá ní eléyìí lọ́wọ́, tó bá fẹ́ jáde lọ síbi iṣẹ́ ẹ̀ láàárọ̀, nǹkan tó kàn nílò láti fi ṣe náà ni kàn fi sí ọwọ́ ọ̀tún, fi sí ọwọ́ òsì, wá bẹ̀rẹ̀ sí ní rápọ̀, kó wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Kó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, kò lọ́fọ̀. Wàá kàn gbàdúrà sí náà ni wàá máa sọ wípé ọwọ́ èmi Ọlábísí Lọláwà kó bẹ̀rẹ̀ sí ní kó ajé jọ, kó bẹ̀rẹ̀ sí ní kọ́rọ̀ jọ. Kí n fi ọwọ́ mi gbowó ńláńlá lónìí, kí n fọwọ́ mi ka owó ńláńlá. That is for money oil. Alákọ̀ọ́kọ́ nìyẹn o. Eléyìí ẹnìkan rà á, ìgbà tọ́rẹ́ rí i pé ó ṣà máa ń ra mọ́ lójoojúmọ́ ni. Ló bá wọ pé kí lọ̀rẹ́ yìí ra mọ́ ló náà bá jí. Ibẹ̀ ló ti rí nọ́mbà tó ti pè wá pé ẹ gbọ́, ẹ wá, èmi náà nídìí ọ́ìlì yìí. Àṣé nǹkan tọ́rẹ́ mi ra mọ́wọ́ rè, ìwọ náà gbọ́ṣẹ́ wò, Ọlọ́run gbọ́ ó ta. Money oil mọ Yorùbá, ìwọ náà lè béèrè fún. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹ jẹ́ ń lọ sórí ẹlẹ́ẹ̀kejì. Níbo ni kí n túbọ̀ síná? Ẹ má tí jẹ́ kí n bọ́ sórí àwọn ọṣẹ. Eléyìí ni oyin ẹ̀yọ́nú, oyin ẹ̀yọ́nú, ẹ̀yọ́nú olóyin, oyin ẹ̀yọ́nú. Eléyìí ò kàn nílò iṣẹ́, bó bá kàn ti jí láàárọ̀ rò pọ̀, kó tó lọ síbi iṣẹ́ la. Tó bá ń gbọ́ ẹ máa yọ́nú sí mi, àtàgbà tọmọdé ẹ yọ́nú sí mi, ó di dandan wọn á yọ́nú sí ẹni. Tó bá ti ń lo ilé kàn máa lá ni, wàá kàn rò báyìí, wàá dẹ̀ ṣàdúà, wàá dẹ̀ la, ló bá tán, kọjá lọ síbi iṣẹ́. Bó bá wá rí i pé ìwọ rí i pé kinní kan gbé sí báàgì, bóyá ò ń lọ fún special thing kan, you want to go for interview, tó dẹ̀ mọ̀ wípé kinní yìí ó pọn dandan fún ẹ láti rí gbà, lá oyin ẹ̀yọ́nú kó tó lọ, wàláhì ayé á máa yọ́nú sí ẹni. A ní ti ẹ̀yọ́nú tá à ń fi ra orí ìdodo náà, ọ̀pọ̀lọpọ̀ tó ti rà á wọn regret pé àwọn ṣe bẹ́ẹ̀. Ọṣẹ ẹ̀yọ́nú náà wà lóríṣiríṣiríṣi tó wà rẹpẹtẹ. Àti ẹ̀ ní ọṣẹ ẹ̀yọ́nú kan tó ṣe wípé orí lásán ló máa fi fọ̀, bóyá fún ìwọ tó fẹ́ lọ gba visa, ìwọ tó fẹ́ lọ fún nǹkan kan, tó fẹ́ lọ gba contract kan, èyí tẹ̀dẹ̀ pọ̀ lẹ́nu ẹ̀ pọ̀, and you want that contract to be yours, ra ọṣẹ ẹ̀yọ́nú yẹn. In fact, o ò ní regret pé o ṣiṣẹ́ bẹ́ẹ̀. Àwọn kan nìyẹn. Jẹ́ kí n lọ sórí àwọn míì tó tún wà níbí. Olóòórùn dídùn ìmọ̀ Yorùbá rèé, ọ̀pọ̀lọpọ̀ ló ti lò ó tí wọ́n dẹ̀ lè sọ pé yes,
ó ta lẹ́nu wàláì ó fọkọ yọ ó fọmọ gan yọ pàápàá kì í ṣọkọ nìkan. So tó o bá ti mú eléyìí just spray it on yourself olóòórùn dúdú ni. Gbogbo àwọn tó ti ń kórìíra ẹ tẹ́lẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn ẹ. Gbogbo àwọn tó ti ń sọ pé kí ló jẹ́ kí ló já mọ́ta ni ẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní kà ẹ́ sí nǹkan wá dẹni tó ń wá kì í ṣe fún taburú o wàá dẹni tó ń wá fún rèé pé lágbájá báyìí ni ẹ jẹ́ ká gbéṣẹ́ yẹn fún tàmẹ̀dù báyìí ló lè bá wa ṣe contract yẹn successfully. Ìwọ náà wá dẹni táwọn èèyàn wò wá dẹni táwọn èèyàn sáré tẹ̀lé. Perfume yìí ni o ẹ rí i pé nínú iṣẹ́ ìmọ̀ Yorùbá mo máa ń sọ fún wa kò sí àṣàdànù kankan fún ẹni tí ó bá nígbàgbọ́ tó sì wò pé yes ìmọ̀ Yorùbá àwa mọ àwọn èèyàn tiwa náà sì mọ̀ wá. Kò sí àṣàdànù nínú iṣẹ́ ìmọ̀ Yorùbá. Ṣẹrẹ́lẹ̀ tí mo gbé dání ọṣẹ ajé ojoojúmọ́ ni. Tó o bá lo ọṣẹ yìí for sure o ò lè má pawó lójúmọ́. Mi ò sọ fún ẹ pé àǹjọ̀nú máa gbówó wá o. Mi ò sọ fún ẹ pé wọ́n á kàn ju 50 billion sẹ́nu ọ̀nà ẹni o. Mi ò sọ fún ẹ pé iṣẹ́ kékeré 20 trillion o. Mi ò sọ fún ẹ bẹ́ẹ̀ o ṣùgbọ́n àṣírí ẹ ò ní tú. Ọṣẹ ajé ojoojúmọ́ ni eléyìí. Ṣé rí i pé mo kó polówó wá rẹpẹtẹ? Èwo tún ni wow. Ìkan rèé lára iṣẹ́ tí ìmọ̀ Yorùbá ṣe jáde. Oyin apàṣẹ ni. Oyin apàṣẹ fún ẹ̀yin tí ẹ ní àwọn ahun lára tó jẹ́ pé ẹ fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn tàbí wọ́n jẹ yín nìkan ẹ̀yin fẹ́ gbà ṣùgbọ́n nǹkan yẹn wọn ò yọ̀ǹda ẹ̀. Ẹni yẹn kàn ń ká mọ́ra ó kàn ṣe bí ẹni pé bóyá orí òun fẹ́ ṣe kinní kan jura òun lọ ni. Oyin apàṣẹ lélẹ́yìí wàá kàn máa la náà ni. Mi sọ fún ẹ pé wàá lò lọ́ba wàá sọ pé bá gbówó mi o ẹ má jà tanra wa. Wàá ti máa lò ó wàá máa la wàá máa pe orúkọ ẹ̀ wàá máa la wàá máa pe orúkọ ẹ̀ wàá máa la wàá máa pe orúkọ ẹ̀. Nígbà tó bá máa fi lá oyin for 7 days the person will answer you or call you on his or her own láti san owó tó jẹ tàbí láti fún ẹ ní nǹkan tó ń béèrè. Oyin apàṣẹ òun lélẹ́yìí. Ṣé rí i pé mo kó polówó wa ni but I don't want to waste your time. Ìkan rèé so ìwọ tètè máa place order ẹ lórí èyí tó bá fẹ́. 09024440432 is the number to call tó bá fẹ́ bá wa sọ̀rọ̀. Mo sọ mo kàn mú díẹ̀ wá láti jẹ́ kẹ́ mọ̀ pé ó wà ńlẹ̀ ó yapa ó yapa. Ọṣẹ ìtajà eléyìí fún gbogbo àwọn ọlọ́rọ̀ ajé fún gbogbo àwọn oníbòjí ojí mi fún gbogbo àwọn òṣòwò pátápátá. Ọṣẹ ìtajà tí ìmọ̀ Yorùbá lélẹ́yìí wàláhì ó lè regret ipò lò. Àwa láwọn buyers láwọn customer ẹ má jẹ́ máa dárúkọ kẹ́ lọ má máa fojú rú ẹ̀wò wọn lóṣòdì. Ṣùgbọ́n ìmọ̀ Yorùbá ò kì í hèrà débi tí ó wà hèrà tí ò lọ́mọ nú. Iṣẹ́ tó ta lẹ́nu àwọn ni mò ń mú wá fún yín. Ọṣẹ ìtajà lélẹ̀ kékeré ó wà ní ńlá ó wà. Ṣé wá rí lọ́pọ̀ ìgbà ló jẹ́ pé èmi máa ń sọ fún àwọn èèyàn pé let's combine things for you. Just tell us what you want. I will tell you the price. Wípé nǹkan báyìí ló nílò nǹkan báyìí ló nílò nǹkan báyìí ló nílò. This is another formula from ìmọ̀ Yorùbá. Ọṣẹ àánú tipátipá lélẹ̀. Wọ́n á ṣàánú ẹ by fire by force ni. By fire by force ló fi máa ráàánú gbà lọ́wọ́ wọn. Wọ́n fẹ́ o wọ́n kọ̀ o just wait this. Kékeré wà ní ńlá wà. Ẹ bẹ̀rẹ̀ sí ní place order o. 09024440432 náà ni nọ́mbà tẹ́ lè pè wá sí. O ní nọ́mbà tí ẹ má pè báyìí ẹ dákun. Tí ó bá ti jẹ́ business just DM us direct lórí WhatsApp. Wípé this is what I want. Ìwọ tó bá wá rí pé nǹkan tí wọ́n ti ẹ̀ nílò kò sínú gbogbo nǹkan tá a fi hàn you can call me. Oríṣiríṣi òun ló wà ṣùgbọ́n láti má fi àkókò wa ṣòfò ni mo kàn fi mú díẹ̀ wá. Eléyìí ọṣẹ wègúnwèpè ni. Bóyá gbogbo ẹni tí ayé bá ti ṣépè fún wọ́n ti ègún ìdílé ń bá ẹjà ègún ìdílé ń yọ ẹ́ lẹ́nu lóríṣiríṣi bẹ́ẹ̀ mo ṣe máa ń sọ pé kò sí iye tá a fẹ́ fi hàn nítorí pé oríṣiríṣi ló wà nílẹ̀. So ìtọ́lọ́n bá ní kó o nílò ń bẹ̀ tàbí tí wò bá ti ẹ̀rí tiẹ̀ béèrè lọ́wọ́ wa pé nǹkan báyìí òun lèmi máa ń là kọjá nǹkan báyìí ni mo sì fẹ́. Ṣé mọ̀ à ń ṣe lẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ ló lè máa ṣe
àwọn ẹlòmíì á béèrè pé gbogbo iṣẹ́ tẹ̀ ń fi síta yẹn àwọn ò tiẹ̀ lè rérè ọjà ẹ̀. Mo máa ń sọ fún yín pé kò sí tí a fi síta tí a ní ńlẹ̀ tàbí tí a lè ṣe fún yín. So just place your order, place your order. Gbogbo nǹkan tó bá fẹ́ á débi tó wà. Mo máa ń sọ ọ́ ẹ má gbàgbé wọ́n ń pè nǹkan kan ní way bill, wọ́n ń pè nǹkan kan ní shipping, but a máa gbé débi tẹ́ ẹ bá wà. Bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan fún ìlera lóríṣiríṣi. Ìwọ tó bá ní infection, gonorrhea o, syphilis o, candidiasis o, àti oríṣiríṣi bẹ́ẹ̀, chlamydia tí mi ò lè sọ báyìí tàbí tí mi ò rántí sọ. Bóyá high blood pressure ni wọ́n ní, diabetes ni wọ́n ní, tí wọ́n ń pè ní ìtọ̀ ṣúgà, tàbí ìsétọ̀ ni wọ́n ní, prostate, enlarged prostate gland tó máa ń ṣe wọ́n tó jẹ́ pé wọ́n ò ní lè tọ̀. O lè pè wá sórí 09024440432. Bóyá tiẹ̀ wá ti jẹ́ débi liver problem tàbí kidney problem tó ti bẹ̀rẹ̀ sí ní lọ fún dialysis, you can contact us. A máa prepare nǹkan fún ẹ tó jẹ́ pé wàá kàn máa mu ní tíì lásán, and Olódùmarè á dẹ̀ gba gbogbo àkóso. What other things do I have here? I still have a lot, but àwọn èyí tí mo lè fi ṣe àfihàn ẹ̀ fún wa lálẹ́ yìí òun nìyẹn. We have a lot. Ṣé rí eléyìí mo máa ń pè ní if you want to be free from all troubles. Ìwọ tó bá ṣe pé wàhálà ti pọ̀ jù, the enemies are always disturbing you. Wo pé ìmọ̀ Yorùbá gbá wa láago 09024440432. Tó bá ti ní eléyìí lọ́wọ́, oríṣiríṣi ni o. Tó bá ní eléyìí lọ́wọ́, tí èèyàn kan bá sàsí ẹ, mo sọ fún yín pé oríṣiríṣi ni. Èyí tó bá ti béèrè fún bẹ́ẹ̀, nǹkan tó bá sọ pé ó ń ṣẹlẹ̀ fún ẹ, òun la fi máa ní èyí tó la fi máa fún ẹ ní èyí tó jẹ́ tiẹ̀. Ìkan wà tó ṣe pé aláwọ̀ dúdú ni, tó ṣe pé nígbà tá a máa parí iṣẹ́ òwú dúdú la fi parí ẹ̀. Ìkan wà tó ṣe pé òwú pupa òun la fi parí ẹ̀. Eléyìí òwú funfun ni. Ta ló máa rélé lọ́wọ́ ẹ̀ tán pé lóògùn? Oògùn kan àṣírí ni. And you need it. You need to have this around you. Tó bá ní eléyìí, whenever you just have the feelings that the enemies are doing some things against you, or they are crafting their craft against you, just wake up. Àbí o lálàkàlà tó bá ẹ lẹ́rù, just wake up. Hold this with your hand like this. Tó bá ti dìmú pẹ̀lú ọwọ́ ẹ̀ báyìí, you just pray over it. Ẹni tó bá ní kí n kú ni kó kú. Ẹni tó bá ní kí n lọ sínú ìgbèkùn ni kó lọ sínú ìgbèkùn. Ẹni tó bá sọ pé kí ìdààmú bá mi, ó ní kí ìdààmú bá. Gbogbo aburú tá a rán sí èmi Ọlábísí Lọláwà, mo dá padà sórí oní nǹkan ní ìṣẹ́jú yìí. Ní ìṣẹ́jú yìí ni kò gbọ́dọ̀ dọ́là. Wo, trust me. Ẹlẹ́rù àgbé ni, gbẹ́rù fẹ́lẹ́rù ni. Back to sender tó lágbára ni. Ìwọ tó bá nílò gbogbo nǹkan tí mo ti fi hàn wá yìí àti àwọn nǹkan míì, ṣe mọ̀ pé ẹ̀yin lẹ́ni wá polówó by popular demand ni. Máa rí wípé we don't normally do this on Ìmọ̀ Yorùbá, but àwọn èèyàn máa ń rò pé bóyá nígbà tá àti kí polówó yẹn o bóyá kò sí ńlẹ̀ rárá. Ó wà ńlẹ̀ o, wàláhì ó wà ńlẹ̀. A ní iṣẹ́ kan tó jẹ́ pé ulcer ló ṣiṣẹ́ fún. Bóyá gbogbo ẹ̀yin tẹ́ bá ní ulcer tàbí tí àrùn kan bá ń bá yín jà inú òróró, òun la parí iṣẹ́ yẹn sí. Ṣe ló máa kàn mú ṣíbí méjì ni lójúmọ́. Gbogbo nǹkan tó ń bá ẹ jà nínú á di ohun gbàgbé. Àwọn iṣẹ́ ọfà ó pọ̀ lọ jaburata tí wọ́n bá tààyàn lọ́fà. Wọ́n ní ẹ má ta mi, ẹ má zọ mí láta nípa kọ́ o, ojú ò máa tẹ́yìn o. Ayé ò ní sọ ọ́ láta o, ayé ò dẹ̀ ní ta ọ́ lọ́fà. Ṣùgbọ́n ẹni tó bá kàn òun ló mọ̀. Bóyá ìwọ ti ní ìrírí ẹ̀ tàbí o ní ẹni tó ní ìrírí ẹ̀, kàn sí wa. Á ya tinú. Èyí tó tún máa fi pa ó máa wà. Ọṣẹ tó máa lò ó máa wà. Ọfà dẹ̀ padà síbi tó ti wá. Ogun á padà sórí ológun. Wàhálà àti ìdààmú á padà sórí oníwàhálà. Ni ìwọ bá free, ni ò bá sí wàhálà fún ẹ. For low sugar or low blood those are the things that can raise your blood sugar, or hypotension nìyẹn, tí ó fi máa jẹ́ kí
blood level yín kó rise a bit. Yes, 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 yes. So all you need to do is just gbá mi láago on 09024440432 láti béèrè fún any of our okay eléyìí bóyá ìwọ ń tiẹ̀ ó lè lu lẹ̀kẹ̀ necklace ni o, chain ni, ìwọ tó bá dẹ̀ jẹ́ pé specific type of chain ló ní ìwọ fẹ́ ń tiẹ̀ tó bá ti sọ abẹ́ra arẹ̀ la máa parí iṣẹ́ yẹn sí. Iṣẹ́ yìí náà dáa, wàá kàn ra gbé sọ́rùn bí mo ṣe gbélé sọ́rùn ni. Ó wà fún àánú, ó wà fún kí àwọn èèyàn gidi, kéèyàn pàdé àwọn èèyàn gidi, kéèyàn pàdé àwọn èèyàn alálùbáríkà, kéèyàn pàdé àwọn èèyàn tán máa ràn yàn lọ́wọ́. Eléyìí ọrùn ẹ ló máa wà. Ó wà fún àánú, ó wà fún kí ọ̀nà èèyàn ṣí, kí ọ̀nà èèyàn là. Tó bá ti wà lọ́rùn ẹ, just put it around your neck like this, you are good to go. So àwọn àṣírí ó pọ̀ gan, máa ń sọ máa ní ìmọ̀ Yorùbá níṣẹ́ ńlẹ̀ rẹpẹtẹ, ó pọ̀. So torí ẹ̀ ni mo máa ń sọ pé àti polówó kò fi bẹ́ẹ̀ rọrùn fún wa, but ẹ rí i pé mo try lálẹ́, mo gbìyànjú. Ẹ ṣeun gan gbogbo ẹ̀yin tí ẹ wá wò wá, gbogbo ẹ̀yin tẹ́ wá wò pé kí iná tún gbé dé. Bóyá ìwọ ń tiẹ̀ ọkọ tiẹ̀ ni òjókòó nílé tó ti ń dààmú ẹ̀, kàn símọ̀ Yorùbá. Jókòó jẹ́ àbí má wọ̀rì, á jókòó jẹ́. Kí ni mo tún lè sọ? Iṣẹ́ tí ìmọ̀ Yorùbá wa tó bá wá jẹ́ pé àkànṣe iṣẹ́ ajé nìwọ fẹ́ tí ò mú ìpalára dání, oṣólẹ̀ tó ta lẹ́nu tí ò sí ìpalára kankan ń bẹ̀ yàtọ̀ sí pé kó o ṣiṣẹ́ kó o rérè ń bẹ̀, káyé fẹ́ ẹ, kí wọ́n gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀, oníwọ̀ bá fẹ́ wò ó, ìyanu máa ṣẹlẹ̀. So to place your order, don't forget to shout us up on 09024440432. That is the number to call always. Bóyá lórí WhatsApp ni fún business, bóyá lórí call ni, maybe you want to ask us anything or you want to place your order as well. Kò dẹ̀ síbi tá lè deliver sí, we deliver nationwide. Àwọn ìlú kan láàkí gba order wọn, àwọn Ìjẹ̀bú Gbó, àwọn Ìjẹ̀bú kíní kan, àwọn Ìjẹ̀bú Gbá, because ó lọ. So àwọn tó máa ń bá wa deliver yẹn, àwọn logistics yẹn ò kì í fẹ́ lọ sí area yẹn most of the times. Tó bá ń lọ láti àwọn ibìkan ní Badagry, wọ́n á sọ pé just once in 2 weeks làwọn ń lọ síbẹ̀, ibẹ̀ yẹn ti ẹ̀ ṣì dá. But àwọn kan wà, àwọn side Ìjẹ̀bú, I don't know why, àgàgà Ìjẹ̀bú Gbó, Ìjẹ̀bú kíní kan, wọn kì í fẹ́ gba order ẹ̀, except tí àwọn ènìyàn bá ní any other means láti lè gbà. So those are the things I brought and so many others. Wọ́n pọ̀ jaburata, wọ́n pọ̀ rẹpẹtẹ. Èyí tí wọ́n bá nílò ń bẹ̀, òun ni kí wọ́n order. Ìyanu máa ṣẹlẹ̀ láṣẹ Ọlọ́run. Ẹ ti gbọ́ tán sọ pé má dira o, ikú ò ní pa wá ń tiwa. Nítorí mo mọ̀ pé gbogbo ọmọ Yorùbá pátá ojoojúmọ́ la fi ń dira. Aburú ò ní ṣẹlẹ̀ sí wa o, aburú ò ní ṣẹlẹ̀ sí wa. Ṣé o mọ̀ pé tó bá gbé wo sẹ́nu tán bá rí, wọ́n á ní yé ìwo ló gbé sẹ́nu, wo eléyìí ta jù wo lọ, eléyìí tó ó ta jù wo lọ, wàláì. Wo Olódùmarè á wà pẹ̀lú wa jàre. Ẹ má jẹ́ bá kí n bá yín lo dátà yín, ẹ má jẹ́ bá yín lo dátà yín so much. Oorun ayọ̀ la máa sùn láṣẹ Olódùmarè ọba, á sì díjì ìṣẹ́gun láṣẹ Olódùmarè ọba. Àwọn tó láyé wọn ò ní bínú sí wa o, ire ọwọ́ tí wọ́n náà máa taari sí wa, wàhálà dààmú tí wọ́n ń pín wọn ò ní pín délé tiwa, lójú oorun wa, lójú àlá wa, a ní fara gbọ́ta, a sì ní fara gbọ́fà láṣẹ Olódùmarè ọba. Ẹ̀yọ́nú àwọn tó láyé làwọn ò mọ̀ rí o, àtẹ̀yọ́nú ọkùnrin, àtẹ̀yọ́nú obìnrin, àtẹ̀yọ́nú ọmọdé, àtẹ̀yọ́nú àgbàlagbà. Ẹ má gbàgbé láti share ẹ share ẹ like, kẹ́ ẹ dẹ̀ bá wa love àbí ẹ love, ẹ share, ẹ comment, kẹ́ ẹ dẹ̀ àti gbogbo nǹkan tó bá yẹ kẹ́ bá wa ṣe lórí ẹ̀. Ẹ ṣeun, thank you and bye for now.